Hello. Abẹ́rẹ́ ayé mi lóde náà. Fuji rẹ o, Fuji music. Orin Fuji rẹ o, Fuji music. Ó ní gbọ́ngbọ́n nínú, tó sì lóyìn ládùn jájó. Fuji rẹ o, Fuji music. Orin Fuji rẹ o, Fuji music. Ó ní gbọ́ngbọ́n nínú, tó sì lóyìn ládùn jájó. When you talk of Fuji music, àwa la ní la fi ṣe bẹ̀bẹ̀. Tẹ́ bá ń sọ̀rọ̀ nípa Fuji, àwa la ní la fi ṣe bẹ̀bẹ̀. Fuji tó ní percussion, tó ní melody gidi. Fuji tó ní percussion nínú, tó ní melody gidi. Fuji tó ní percussion, tó sì ní melody gidi. Kílẹ̀ wá nínú Fuji, tẹ́ ò ní bá lọ́dọ̀ wa. Kílẹ̀ wá nínú Fuji o, tẹ́ ò ní bá lọ́dọ̀ wa. My music and I, èmi àtòrí mi. My music and I, èmi àtòrí mi. Institution méjì ló papọ̀. Ló àjọyọ̀ kan. Institution méjì ló papọ̀ ló wá dẹyọ̀ kan. A man as the rap, stand as the rap. Èèyàn kan bí àpáta tó dúró bí àpáta. Kúnlé bẹ́yìn yín bá forí sọ wá kíá ló máa fọ́. Ọ̀nì bẹ́yìn yín bá forí sọ wá o kíá ló máa fọ́. Someone my CP Àmùtú Òòṣà. Commissioner Alamutu, Ọ̀gá police officer, ẹ máa wọlé, ẹ máa rọra.
Someone asked me, ó ní àjíṣẹ́ fi wàhálà o, bàbá oko. Why do you love Fuji so much? I reply, it is the only thing I say. When everything of everyone is gone, ilẹ̀ báyọ̀ fi gọ̀ ọ̀mà rọra. Gbogbo wa péjọ sórí àjùnà wọn. Aṣòro ó sì bí òkú àná, ìyẹn fáná tí ò bá lówó lọ́wọ́. Lẹ́nìí òwe yẹn ti yí padà. Yà kí wọ́n lòdì wọn lọ́wọ́ wà lẹ̀ fún wọn lẹ̀. Bàbá Ráfíà. My music and I, èmi àtòrin mi. My music and I, oh. Èmi àtòrin mi, institution méjì ló máa pọ̀. Ló wá jẹyọ kan. Someone asked me, àjíṣẹ́ fi wàhálà o, bàbá oko. Why do you love Fuji so much? Then I reply, it is the only thing I say. When everything and everyone is gone. Iṣẹ́ gidi tó rí ṣe lára kò kéré rárá o. Orin ló ń jẹ mí. Ó dára fowó san ara. Ó kọ̀ wá bàjẹ́ láti dárayá fi ṣe fàájì yára. Ó jẹ́ lọ wá mi kó dá mi mọ̀. Ó jẹ́ lọ wá mi kó dá mi mọ̀. Dangote. Òjẹ́lẹ̀ wá mi kó dá mi mọ̀, ọ̀rẹ́ kó tó lè máa bá mi ṣe. Torí pẹ́ni tí ó gbọ́n kò lè bá Ṣẹ́fíù ṣe. Torí pẹ́ni tí ó jà kò lè bá Ṣẹ́fíù ṣe. Tó bá bá mi ṣe tó bá ti gbọ́n kò lè gbọ́n láéláé. Tó bá bá mi ṣe tó bá ti já kò lè já láéláé. Nítorí pé Àwọn ènìyàn tí wọ́n dá mi mọ̀. Wọ́n kì í fi mí ṣeré. Irú kì í ra ẹ̀ lọ́bẹ̀. Mi ò lè ròyìn ara mi. Àwọn ènìyàn ni wọ́n ròyìn. Irú ẹni tí Ṣẹ́fíù jẹ́ o. Wá lórí ìṣà tó ń gbénú ilé. Fara ẹlẹ́rù. Dààmúdàbò báwọn abínú ẹni. Kò jẹ́ lọ wá mi kó dá mi mọ̀. Kó tó lè máa bá mi ṣe.
lọ́wọ́ mi kó dá mi mọ̀ kó tó lè máa bá mi ṣe nítorí pé àwọn ènìyàn tí wọ́n dá mi mọ̀ wọn kì í fi mí ṣeré irú kì í ra ẹ lọ́bẹ̀ mi ò lè ròyìn ara mi àwọn ènìyàn ni wọ́n ròyìn mi irú ẹni tí Ṣẹ́fíù jẹ́ o wọ́n lórí ìṣàjò ń gbénú ilé bára ẹlẹ́rù orin dàmúdàbò fábínú ẹni kò jẹ́ lọ́wọ́ mi kó o dá mi mọ̀ kó tó lè máa bá mi ṣe torí pẹ́ni tí ó jà kò lè má Ṣẹ́fíù ṣe. Mo sọ fún wọn kọ́ máa fẹ́ hàn mi ṣeré. Mo wí fún wọn kọ́ máa fẹ́ hàn mi ṣeré. Mo ti sọ fún wọn kọ́ máa fẹ́ hàn mi ṣeré o. Ẹ̀wọ̀n mi ò dá lára o. Ẹ̀wọ̀n orin ni o. A ti sọ fún wọn kọ́ máa fẹ́ hàn mi ṣeré. Mo ti jẹ́ kó yé wọn. Kọ́ máa fẹ́ hàn mi ṣeré. Ẹ̀wọ̀n mi ò dá lára. Ẹ̀wọ̀n orin ni. Mo wí fún wọn kọ́ máa fẹ́ hàn mi ṣeré. Mo ti sọ fún wọn kọ́ máa fẹ́ hàn mi ṣeré o. Ẹ̀wọ̀n mi ò dá lára o. Ẹ̀wọ̀n orin ni o. A ti sọ fún wọn kọ́ máa fẹ́ hàn mi ṣeré. A ti jẹ́ kó yé wọn kọ́ máa fẹ́ hàn mi ṣeré. Ẹ̀wọ̀n ẹ̀ ò dá lára. Ẹ̀wọ̀n orin ni. Ṣẹ́fíù ni mò ń jẹ́ o. Bàbá oko lórúkọ ìnagijẹ. Ìwọlé tó fẹ́ hàn sí èmi lágbára orin. Alálà ò ní mò ń jẹ́. Bàbá oko Lórúkọ iná ti jẹ́ ìwọlé èmi náà lágbára orin. Wọ́n ṣẹ̀ṣẹ̀ kan jẹ́ ká sọ̀rọ̀ ọmọ. Wọ́n ṣẹ̀ṣẹ̀ kan jẹ́ ká sọ̀rọ̀ ọmọ. Torí mi ò dàgbà kí má labẹ̀ tó gbóná. Tí bá lóhùn tó dà máa sọ. Èmi ò dàgbà kí má labẹ̀ tó. Tí bá lóhùn tó dà máa sọ. Kádóso àlàó. Àlàó Adé Ṣẹ́fíù bàbá Ṣẹ́fíà. Ìlú mi náà làwà yìí o. Àwọn ajúná ló bá mi lálejò níbí. Àwa là fún wọn lọ́mọ gidi. Ọlárẹ̀wájú ọmọ òyìnbó pọ̀ mí lòró lé o. Àwọn bọ̀dé tí wá dáná. Abẹ́ ìwẹ́nu lẹ́rẹ̀wẹ́nu ọkọ́.
ó dáa ká láyà nílé níbi tó dáa ó tún sì dáa ká lọ́kọ lọ́dẹ̀dẹ̀ tó dáa. Oyèdèpò ilé ìwọ̀n mi mò ń dúpẹ́. Ẹni là ń ṣòkò Alájí Bàtáì Akànní Adé ọmọ Karim lábẹ́ Òkúta àti Mrs. Olúfúnkẹ́ Adùkẹ́ aya Karim mom and dad baba and mama ìyá wa bàbá wa. Ìkan lo 85 ìyẹn ọkọ ìyàwó lo 84 years láyé. Ọdún kan náà fi jura wọn lọ ẹgbẹ́ ni wọ́n. Ṣàkíyèsí bàbá rábíà àrígbókù ọlọ́mọ òun lẹ́ni tó kú. Àrígbókù ọlọ́mọ lẹ́ni tó kú. Ìyá yìí ti kú tí ń pẹ́. Bàbá ló ṣẹ̀ṣẹ̀ kú. Láti 1986 òun l'Olúfúnkẹ́ ti kú. Ọmọ kékeré. Ọlọ́wọ́n bàbá mi ìfọ̀rúnkẹ́. Bá mi pa ṣiṣẹ́ rẹ o. Òkú tó ti kú ojú ẹ̀yìn ṣàdúrà fọ́mọ ẹ̀. Òkú tó ti kú. Òkú tó ti kú bójú ẹ̀yìn ṣàdúrà fọ́mọ ẹ̀. Òkú tó ti kú bójú ẹ̀yìn ṣàdúrà fọ́mọ ẹ o. Òkú tó ti kú. Òkú tó ti kú bójú ẹ̀yìn ṣàdúrà fọ́mọ ẹ. Màmá kò má jọ̀kun kò má jọ̀kun kò má máa jẹ́ kó lọ. Bàbá kò má jọ̀kun o kò má máa jẹ́ kó lọ. Òkú tó ti kú. Òkú tó ti kú bójú ẹ̀yìn ṣàdúrà fọ́mọ ẹ̀. Bàbá sunkàn mi lọ. Òkú ọlọ́mọ kì máa ń sùn o. Bàbá Bọ̀sẹ̀dé Àdíjà lọ. Òkú ọlọ́mọ kì máa ń sùn o. Ìyá àti bàbá wa sì kọ́ láwọlé o. Òkú ọlọ́mọ kì máa sùn o. Màmá Bàlíkísù o. Òkú
àwọn òbí mú Mustapha ti kú. Òkú ọlọ́mọ kì máa kí sùn ó. Màmá Ọláwálé Àṣìṣì o. Òkú ọlọ́mọ kì máa yí sùn o. Ògùn tó ti kú. Ògùn tó ti kú bójú wẹ̀yìn. ṣàdúrà fọmọ ẹ̀. Ó di gbére. Ó di gbére. Àsùtọ̀nà lẹ́ẹ̀kún òkè. Ó di gbére, ó di gbére, àsùkọ̀nà lẹ́fún òde. Ó di gbére o. Àsùtọ̀nà lẹ́ẹ̀kún òkè. Ó di gbére, àsùkọ̀nà lẹ́fún òde. Gbogbo èèyàn tá a bá rántí ikú. Ó yẹ ká lè mọ̀ ọpọlọ ń bẹ. Tá a bá rántí ikú. Ó yẹ ká mọ̀ ọpọlọ ń bẹ. Ọba tí ó pé méjì. Ìjọ kan náà bí wa. Ìjọ kan àfààyèlẹ lọ. Wọ́n ní lágbájá ọmọ lágbájá kú. Ariwo àtàlẹ́ òkìkí àtàdúgbò. Kò sí bóbi ẹni ṣe lè dàgbà tó. Níjọ́ tó bá kú omi jẹ́ abọ́ lójú ẹni. Torí wọ́n ṣe bí bàbá kò lè jọ bàbá. Wọ́n ṣe bí ìyá kò lè dàbí ìyá ẹni. Níjọ́ tí bàbá mi ti kú, tí màmá mi rọrùn alákejì, ni mo ti mọ̀ ń páyé pé méjì. Kò sálábàárò mọ́ ọmọdékúnlé. Ẹni àbábọ̀rọ̀ lọ, ó ní òun ti kú, òun dáràn. Kí wá ní kọ́ lọ́rọ̀ ó ṣe ògùdá. Gbogbo ẹbí Kárìmù ẹkú ìdílé. Ẹkú ìlédè akọni. Àtàdùkẹ́. Àdùkẹ́ àtàkọni. Akọni àtàdùkẹ́. Ẹkú ìlédè wọn. Bíná bá pa fèrú bojú. Ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ ẹ̀rọ pọ̀. Bóyá akọni ló kú ó fọmọ ẹ̀ sílẹ̀ lọ. Àdùkẹ́ ti kú ó fọmọ ẹ̀ sílẹ̀ lọ. Akọni ti kú ó fọmọ ẹ̀ sílẹ̀ lọ. Olúfúnkẹ́ ti kú ó fọmọ ẹ̀ sílẹ̀ lọ. Ajíbàtà yìí ó ti kú o. Ó di gbére ó dàrí náà kó. Àrìnàkó dójú àlà ó fọmọ ẹ̀ sílẹ̀ lọ. Bíná bá pọ́n fèrú bojú. Bọ́gẹ̀dẹ̀ bá kú àfọmọ ẹ̀ rọ́pò. Fàtáyì ló rọrùn. Ajífàtáyì ló rọrùn. Fàtáyì ló rọrùn. Gbére o, àórí ẹ mọ́ o. Gbére o, àórí ẹ mọ́ o. Àórí ẹ mọ́ o. Ìgbà bárajò àmàdógún ọdún. Ìgbà bárajò àmàdọ́gbọ̀n oṣù.
bàbá àdíjà lọ ṣébì kò dágbà kankan. Ọlọ́run tẹ bàbá wa sálùjọ ọ̀nà rẹ̀ ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyà ọmọ. Báwa tẹ màmá wa sálùjọ ọ̀nà rẹ̀ o. ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyà ọmọ. Ọlọ́run tẹ bàbá wa sálùjọ ọ̀nà rẹ̀ o. ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyà ọmọ. Bámi tẹ màmá wa sálùjọ ọ̀nà rẹ̀ o. ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyà ọmọ. Ọlọ́run tẹ bàbá sálùjọ ọ̀nà rẹ̀ o. ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyà ọmọ. Ọlọ́run kó tẹ wọn sálùjọ ọ̀nà rẹ̀ o. ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyà ọmọ. Ọlọ́run tẹ wọn sálùjọ ọ̀nà rẹ̀ o. ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyà ọmọ. Tẹ bàbá Kàmọ́rù sálùjọ ọ̀nà rẹ̀. ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyà ọmọ. Ọlọ́run tẹ màmá Láwálé sálùjọ ọ̀nà rẹ̀ o. ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyà ọmọ. Ọlọ́run tẹ bàbá wa sálùjọ ọ̀nà rẹ̀ o. ṣèkẹ́ṣèkẹ́ fún ní kíyà ọmọ. Lárẹ̀wájú àjùnà ní dúpẹ́ lọ́wọ́ bùrọ̀dá òun àti gbogbo ẹbí. Ẹ̀yin tẹ jòkó, ẹ̀yin tẹ tòró wá bí. Ìwé ìbọ̀dé. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín. Ìwé. Ká dúpẹ́ lọ́wọ́ gbogbo Supreme Club, Supreme Elders Forum, gbogbo Kẹjà. Elders Forum, Elders Forum, Elders Forum. Supreme Elders, Elders Forum, Supreme Elders, Elders Forum, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọlá ò ṣe bìkan Sunday, a dúpẹ́. Sùdánà, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọlá ò ṣe bìkan. A dúpẹ́ lọ́wọ́ Adékanyè Adébánjọ. Alhaji Smart Abọ́dúnrin, a dúpẹ́ lọ́wọ́ yín bí o ti nínú ẹgbẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọ̀túnba Gàdáfì mi treasurer nínú ẹgbẹ́. Ọ̀túnba Bọ̀dé Oyèdépò Òdìwé bí o ti nínú ẹgbẹ́. Ọmọbadé Ashraf, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ lọ́wọ́ ọmọya Ṣáhù mi Ọlásùnkànmí. Èèyàn mi ni bàbá jẹ̀díjẹ̀dí, bàbá ọlọ́pàá ẹ̀yìn. A dúpẹ́ lọ́wọ́ Lámídì ọmọ Balógun, Chief Látìfù Wárẹwà, Kẹ́hìndé Ọlọ́fíníkà mi èjìrè àná mi ní. Torí Ràṣídàtù mi èjìrè Adé. A dúpẹ́ lọ́wọ́ Adénúgà ní Sọ́kò. Alájí Rashidi ọmọdé oyè a dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ ọmọọba Yọ̀mí Olúṣẹ́gun Ṣọ́ọ̀tàn a dúpẹ́. Chief Mato Fatai Ṣókẹ́nu Báṣọ̀run Ògúnmọ́lá, Chief Táyé Ẹlẹ́là, Rasaka Jíjọ́lá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Supreme Elders, ẹ ṣé. Supreme Elders, ẹ ṣé. Supreme Elders, ẹ ṣé. Supreme Elders, ẹ ṣé. Supreme Elders Club, ẹ ṣé. Supreme Elders, ẹ ṣé. èmi làlàwo ikọ́. àpèsè ọ̀dà. Àlàwo ikọ́. àpèsè ọ̀dà. Èmi mọ̀ kàn ń ebújú. àwọn ọmọ kan ò ní dáadáa. Mo mọ̀ kàn ń ebújú. àwọn ọmọ kan ò ní dáadáa. Èmi mọ̀ kàn ń gidi, kàn ń ní kàn ń jẹ́ o. Ọbẹ̀ la ó fi ṣe. Ọ̀rọ̀ gbogbo wa lápapọ̀. mo máa ní kọ̀ọ̀kan. Ọ̀rọ̀ wa lápapọ̀ o. mo máa ní kọ̀ọ̀kan. Ọ̀rọ̀ wa lápapọ̀. mo máa ní kọ̀ọ̀kan. Ọgbọ́n òrebi kan.
ọlọ́run lòun ò fẹ́ràn ẹni ajẹ́ ní gbèsè ìyẹn ò fódodo òdodo ọ̀rọ̀ fi ní lọ́kàn balẹ̀ ọlọ́run kò ṣe mí lólówó ọlọ́run kò jẹ́ kí n lówó má jẹun fojú jò lówó àná ọlọ́run kò ṣe mí lólówó má fìyà jẹ mí orí mi kó tó di pé mo sanra má fòṣì ta mí orí mi o èèyàn tó bá sanra èyí tó yọkù tí olówó lọ́wọ́ fìtínà ńlá ló jẹ́. ẹni bá sanra nínú oòrùn tó bá gọ̀ ọ̀kadà o tó bá ń làágùn wàhálà ńlá ló jẹ́ ọlọ́run kó fún wa lọ́wọ́. Ire akáríjọmọ mi o ire oníkálukú iye tó lọ́wọ́. Àwọn tí mo ti rí tipẹ́. Bàbá Láti. Àwọn tí mo ti rí tipẹ́. Mo tún rí gbogbo wọn lè ní. Ọmọdé Kúnlé. Gbogbo Ajuna Kankos gbogbo Imoki. Ọdún wo ni mo ti rí bàbá lémi olórí ẹbí Ajuna. Ọdún wo ni mo ti rí Dìwé náà o gbogbo wọn ni mo rí ń bí. Mo tún rí Gàdáfì ẹlẹ́lá omi táyétáyé. Brọ́dà mi ń bẹ níjókòó ayétọ̀rọ̀ mọ́jọ ẹmọ ìgbà òtún náà dalẹ̀ Bánkọ́lé ọmọọṣẹ́ tọrọ tó jẹun. Bóra Jíjọlá lẹ́kìtì ọ̀rẹ́ mi Ajíjọlá mi Èkìtì kété. Wàsíìrì lẹ́kìtì ó ṣeun ọjọ́ o lọ́dún Àlàbà Alábẹ́dé tó ṣèyàwó fọmọ ẹni Dísẹ́mbà tó kọjá èèyàn tó débẹ̀ ló lè sọ gbogbo wọn ni wọ́n ná mi lówó ṣùgbọ́n owó tí pàdé mi ná mi ọ̀tọ̀ ni Ajíjọlá tó mọ owó ná Ọlọ́run bá ń fún lówó tó ná gbówó ò bá tó ná bẹ́ẹ̀ni bá ná wọn jẹ̀bi Ajíjọlá ẹ̀jẹ̀ mi ni a ó ti ṣe èyí sí Èkìtì kété. A ó ti ṣe èyí sí kí la ó ti ṣe èyí sí o. Èèyàn mi la Ajuna wẹ́n. Lárẹ̀wájú Ajuna tú. Òró nílé nílùú Kwara Ajuna wẹ́n. Àánú Àlàó Ṣẹ́fíù Ajuna 3. Ẹ̀jẹ̀ sí Ajuna 4. Àwọn ti Kánóso Ajuna 6. Ajuna 5, Ajuna 9, Ajuna 20. Àbúrò Bàdé Dìwé Ajuna 10. Ẹ̀gbọ́n Bọ́lá rẹ̀ Adé mi ò Ajuna mi. Àbúrò Bàdé Dìwé mi ò. Àbúrò Bàdé Dìwé mi ò. Ẹ̀gbọ́n mi ń bẹ ní ìrìn àjò. Oríjà bọ̀rẹ̀ bọ̀ wálé, bọ̀dé mi bẹ̀ ní ìrìnàjò. Oríjà bọ̀rẹ̀ bọ̀ wálé, bọ̀dé tí bàrẹ̀ bọ̀ wálé. Okòwò dọ́là wá sílé. Bọ̀dé mi ń bẹ̀ ní òkè òkun o. Bọ̀dé mi bẹ̀ ní Canada, oríjà bàrẹ̀ bọ̀ wálé. Bọ̀dé tí kéré ọjà 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 wálé. Àná wọn lẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mọ̀kú arógún. Èmi ni mo ṣe ìyàwó fún níjọ́sí 14 years. Ọdún kẹrìnlá rẹ̀ a ti sọ wọ́n ní ìtọkọtaya. Ẹ̀ẹ́dẹ̀ mọ̀kú arógún.
ayádiwe 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 ọmọ àrólé ọmọ àró oko ọmọ àró ayé ọmọ àró ọ̀run ìwé. Bọ̀dé ìwé Bọ̀dé olórí oko ẹ̀gbọ́n lárẹ́ wájú ọmọ bàbá ẹlẹ́ran tí ò sí láyé mọ́ onílé ńlá ní GRA ẹlẹ́sẹ̀tì ńlá nílùú Òrò ọ̀nàrẹ́bù ni ẹ máa fi sí Bọ̀dé o. ọmọ àrò ayé ọmọ àrò ọ̀run. ọmọ àrò ayé àrò ayé o ọmọ àrò ayé o.